Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ẹni tó ní agbára ní ìkáwọ́, òun ló sì máa ń fi àṣírí rán àwọn àyànfẹ́ tiẹ̀. Bó bá ti rí fídíò yìí, kíra rẹ kú oríire. Àṣírí yìí wà fún àwọn tí wọ́n fẹ́ ohùn láti gbé ohun rere ṣe nírọ̀rùn ní 2025. Eléyìí ò nílò ewé àti egbò. Tó bá ti rí, gbìyànjú farabalẹ̀ kó gbọ́ dáadáa. Iṣẹ́ yìí tún wà fún àwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ràn wọn díẹ̀, wọ́n á dẹ̀ tún dédé kórìíra wọn. Tàbí ìwọ tó wà nílé ọkọ, tọkọ rẹ ti fìfẹ́ hàn ẹ́, ṣùgbọ́n kò ṣàdédé ọkọ rẹ kò dédé kórìíra rẹ. Ìwọ tó wà níbi iṣẹ́ tí iṣẹ́ rẹ ń lọ sókè tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tó wá rí pé nǹkan bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. Tàbí ìwọ tó jẹ́ pé òun wá ọkọ gidi, aláàánú, olóore tó lè ru ẹrù ayé rẹ. Tàbí ìwọ ọkùnrin tó jẹ́ wípé òun wá aláàánú lórí ohun tó dáwọ́lé. Mo wá bẹ̀ nítorí Ọlọ́run, iṣẹ́ yìí tún ṣiṣẹ́ fún ẹni tó fẹ́ jẹ́ kí òkìkí rẹ tó farahàn faráyé lórí ohunkóhun tó bá ń ṣe. Ẹ farabalẹ̀ bá mi gbé sí dáadáa kí wọ́n wò bí mo ṣe to ṣúgà yẹn. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀rẹ̀ o, mo fi Ọlọ́run bẹ̀ tó bá ti fẹ́ lo iṣẹ́ yìí, tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò ó, má hùwà tí ò da o. Nítorí tó bá hùwà tí ò da, ó máa káàkiri gbogbo ilẹ̀ o. Ìwọ tó ní ìwà burúkú kan lọ́wọ́, má dán wò ó. Nítorí àṣírí tó ní agbára ni. Kóró ṣúgà onígun 6 ni wàá bá mi wá. Tó bá ti bá mi rí kóró ṣúgà onígun 6 yìí, kíra rẹ kú oríire. Bá mi dá iyọ̀ sínú àwo funfun. Kóró ṣúgà yìí tó báyìí, bí mo ṣe tó yìí, 6 yìí wàá tó bí ipò fi kọ 1. Ó wàá da oyin lé ṣúgà yẹn lórí. Wá ibì kan tó lè gbé sí, o lè gbé sílẹ̀, o lè gbé sórí pan. Wàá gbé sínú ìrèmọ̀júmọ́ ni. Tó bá ti gbé sínú ìrèmọ̀júmọ́, ó wá lọ gbé láàárọ̀. Ó dà níyàn gbogbo ohun tó fẹ́ sí ní rere. Oh my God. Wá ti bá mi wá ọṣẹ Lux tàbí Joy, kó ṣáà ti jẹ́ ọṣẹ funfun. Wá ti bá mi po ọṣẹ yẹn pọ̀ pẹ̀lú omi òkun. Á ti dàbí ọṣẹ tó ti fẹ́lẹ́ tó lè fi wẹ̀. Wá ti rín pẹ̀lú omi òkun, wá ti dẹ̀, wá ti ṣú. Tó bá ti dàárọ̀ tó dà níyàn sí, èèrà lè wà ńbẹ̀ o. Èèrà dẹ̀ lè má wà ńbẹ̀. Wàá wá mú ọṣẹ yẹn, wàá fi kó gbogbo nǹkan yìí nínú àwo yẹn tàbí ike funfun tó bá lò. Wàá fi fọṣẹ pò pọ̀, wàá pò pọ̀, wàá pò pọ̀. Wàá bá mi kó sínú ike white. Tó bá ti bá mi kó sínú ike white, bá mi wá ìmọ́lẹ̀ white ẹyọ kan tán sórí ọṣẹ yẹn. Fi gún ọṣẹ yẹn láàrin, tán sórí ọṣẹ yẹn. Tó bá ti tàn candle yẹn, jẹ́ kí iná yẹn jó sórí candle yẹn mọ́júmọ́. Oh my God. Wípé o fẹ́ ṣe ohun rere ní 2025, àṣírí 2025 rèé o. Wípé o fẹ́ ṣe ohun rere, o fẹ́ ṣe ohun ògo, o fẹ́ jẹ́ káyé ríran rí ọ, o fẹ́ jẹ́ káyé fà ọ́ mọ́ra tọ́látọ́lá, towótowó. O fẹ́ jẹ́ kí gbogbo àdáwọ́lé rẹ yọrí sí rere. Ìwọ kan gbìyànjú tó bá ti parí rẹ̀, máa bu ọṣẹ yìí wẹ̀ láràárọ̀ ni kó máa bu wẹ̀. Ọjọ́ Thursday nìkan ló láǹfààní àti wẹ̀. Tó dẹ̀ bá ti wá jẹ́ kí candle yẹn jó wọlẹ̀ sí, tó bá ti fẹ́ bù láàárọ̀, gbìyànjú, mo fi Ọlọ́run bẹ̀, wà ní mímọ́ kó tó bù. Má fẹ́ wá ìmọ̀ bù. Mo fi Ọlọ́run bẹ̀, àṣírí iṣẹ́ yìí ni pé fi àdúrà ránṣẹ́ sí mi kó sì share rẹ̀ fáwọn ènìyàn 7 kó lè jẹ́ fún ọ. Wípé o wá wà ní 2025 yìí, àwọn èèyàn wá ń ṣe ohun rere, wá lanúlẹ̀, ó ti di èèwọ̀. Gbogbo ohun tẹ́gbẹ́ ń ṣe nírọ̀rùn ni wàá ṣe. Tó bá ti ń bù wẹ̀, ìwọ máa gbàdúrà sí adẹ́dàá rẹ ohun tó o bá fẹ́. Wàá dẹ̀ rí pé ìrọ̀rùn ni. Kóró ṣúgà 6 ni. Á fa aláàánú àtolóore wá. Pàápàá jùlọ ìwọ tó ń wọ́kọ, ìwọ tó ń wọ́kọ gidi, ìwọ tó jẹ́ pé ọkọ rẹ ò fẹ́ràn rẹ mọ́, ìwọ tó jẹ́ pé ọjà rẹ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ò mọ ohun tó ṣẹlẹ̀, ìwọ tó jẹ́ pé òun wojú rere Ọlọ́run, ìwọ tó jẹ́ pé lórí iṣẹ́ tó ń ṣe o fẹ́ jẹ́ káyé polongo rẹ, kí ayé mọ̀ wípé ohun tó ń ṣe rè, iṣẹ́ tó ń ṣe rè, ó máa lágbára o. Tó bá ti ṣe, wàá kíra rẹ kú oríire. God bless you. Á bá ọ lára mu. Orúkọ mi ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Fún wọn tó fẹ́ pè mí sórí nọ́mbà mi 081 08 77 87 41. God bless you.